Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ìtẹ́ fún wa. A yìn yín nítorí pé ṣé o nítorí pé àánú yín ó dúró láéláé. A dúpẹ́ lọ́wọ́ yín fún ọwọ́ agbára yín ètò ń ṣiṣẹ́. A yìn lógo nítorí pé ẹ fẹ́ràn wa. A dúpẹ́ fún àwọn èrè ńláńlá tí à ń gbọ́. A yìn lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run gbọ́ àdúrà. A dúpẹ́ o nítorí pé ẹ dá wa sí dòní Jésù Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Lórúkọ Jésù Kristi bí a ti ń bẹ̀rẹ̀ àdúrà yìí lórúkọ Jésù Kristi Olúwa ẹ darapọ̀ pẹ̀lú wa. Bàbá darapọ̀ pẹ̀lú wa. Ọlọ́run àgbáyé Olúwa ẹ darapọ̀ pẹ̀lú wa. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu lórúkọ Jésù Kristi Olúwa ẹ dáhùn àdúrà. Ẹ jẹ́rìí ara yín lẹ́ẹ̀kan sí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ èyí tó fún ẹ̀yin àti àwa pé ká tún jọ gbàdúrà pọ̀. Mo máa ń sọ lójoojúmọ́ pé oore ọ̀fẹ́ ńlá ni o. Oore ọ̀fẹ́ tí ò ṣe é fowó rà. Pàápàá tí a bá ń gbọ́ nípa àwọn tí wọ́n ti dá lóró tí wọ́n ti ń mú sìn. Àánú àdẹ̀ ṣèyàn púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n a yìn Ọlọ́run torí pé Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ láti sìn nínú òmìnira. Mo gbàdúrà òmìnira yín ò ní sọnù lórúkọ Jésù Kristi. Lágbára Ọlọ́run ní ìwòyí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ní agbára Ọlọ́run ni mo sọ ní ìwòyí ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A fẹ́ jẹ́ pé ìlú wa lọ́hùn ní ìlú Èkó òun ni àtijọ́ máa gba àdúrà pọ̀ lágbára Ọlọ́run. Mo sì gbàdúrà Ọlọ́run á dá gbogbo wa sí yóò tí ìdìgbà náà àti ṣáájú ìgbà náà lórúkọ Jésù Kristi. Wọ́n ní kí n ṣe announcement kan ìyẹn ni pé àwọn ọmọ mi wa tí wọ́n bá wa dá àwọn ènìyàn tí wọ́n fẹ́ rí wa fún counseling wọ́n sọ pé títí di àárọ̀ lónìí àwọn èèyàn sì ń send message pé wọ́n fẹ́ rí Pastor Sam. Ó dẹ̀ jọ wá lójú gan ó jọ wá lójú lọ́pọ̀lọpọ̀. Màá sọ díẹ̀ fún wa. Ìdí ẹ̀ ni pé láti in fact mi rò bá tí ì dé London tá a ti ń sọ wípé a máa ṣe one on one pẹ̀lú wa ẹni tó bá fẹ́ rí wa àyè wà. Bá a dẹ̀ ṣe dé títí gbà tá a fi ṣe fire conference yẹn à ń ṣe announcement yẹn léraléra pé tá a bá parí fire conference báyìí ò ní àyè máa wà o. Àti gbà yẹn ni àwọn èèyàn tí wọ́n ti ń yọ wá lẹ́nu pé àwọn fẹ́ nígbà tá a dẹ̀ ti ṣí òpó yẹn pé bá ṣe sọ nọ́mbà báyìí ẹ̀rí òbítíbitì àwọn èèyàn wọ́n ti da mẹ́sẹ̀gì bo àwọn mọ́mì wa tí wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn mẹ́sẹ̀gì wọlé tí wọ́n dẹ̀ ń fún ọ ní àkókò. Àti gbà yẹn náà tá a ti parí fire conference yẹn òun ni a ti ń rí àwọn ènìyàn yóò tí ìdí àkókò tí mò ń sọ yìí. So nǹkan tí wọ́n ní ká sọ fún wa ni pé time kò sí àkókò kankan mọ́. Wọ́n ti fíìlì gbogbo time yẹn títí di ọjọ́ tá à ń lọ gangan. So àwọn tó bá ń kọ mẹ́sẹ̀gì yẹn mo lè sọ pé ó ti pẹ́ jù ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ti pẹ́ jù títí di ìgbà míì tá a tún máa pàdé ní oṣù August tí àyè bá tún yọ á tún máa ṣe. Tí ó bá dẹ̀ jẹ́ nǹkan kíákíá báyìí fóònù tí tá a lè pè ìyẹn ti wà. Then message fóònù tá a lè send WhatsApp message sí ìyẹn náà wà. So ẹ dákun ẹ jẹ́ ká bá wa fara gbà bẹ́ẹ̀. Mo gbàdúrà pé Ọlọ́run ní dójú tì wá ní orúkọ Jésù Kristi. Àwọn kan béèrè ìbéèrè lórí first fruit. Àwọn kan dẹ̀ ní ká fi ṣe study ká fi ṣe ẹ̀kọ́. A ò lè ní fi ṣe ẹ̀kọ́ mọ́ torí pé a ti kọ́ ẹ̀kọ́ yẹn léraléra ní ìgbà kan. Dákun a ní àwọn ẹ̀kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sínú àwọn platform wa gbogbo òjò àánú a máa rí ẹ̀kọ́ first fruit. A rí àwọn àánú kan gan tó ní first fruit. Dákun ẹ má sọ pé kí n bá yín wá o. A ò ní àyè láti wá. Ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá. Àwọn tó bá mọ̀ pé àwọn nílò ẹ jẹ́ kí wọ́n wá. Mo sì gbàdúrà pé Ọlọ́run á fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa ní orúkọ Jésù Kristi. Ṣé ó dàpọ̀ kẹyọ kan ẹ ṣé lágbára Ọlọ́run a ti ń tò àwọn fire conference committee tuntun a ti ń tò wọ́n jọ fún oṣù fire conference wa ní London ní August ní ọdún yìí. Wọ́n á dẹ̀ máa ṣe announcement fún wa díẹ̀díẹ̀ bí wọ́n bá ṣe ń fẹnukò lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. So nínú àdúrà prayer Wednesday báyìí òun lẹ́tì máa gbọ́ àwọn
announcement wọn tí wọ́n bá fi ránṣẹ́ so èmi náà máa ràn wọ́n lọ́wọ́ láti máa bá wọn sọ so ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ á wọnú àdúrà wa lọ káìtì wọnú àdúrà wa lọ. Kókó tá ṣiṣẹ́ lé lórí lónìí ni mo pè ní gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, deliver me from the blood guilt, gbà mí lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ṣé kíní kan máa ń yà mí lẹ́nu nípa ẹ̀kọ́ nínú láàrin àwa kìrìsìtẹ́nì, bóyá à ń ṣe Bible study, à ń ṣe wàásù, yóò wọ́n ń kọ́ wa ní àwọn ẹ̀kọ́, bóyá sẹ́mínà ní oríṣiríṣi bẹ́yẹn, máa ń fetí sí nǹkan tí àwọn oníwàásù ń sọ dáadáa. Ó sì máa ń yà mí lẹ́nu pé wọ́n máa ń spiritualize gbogbo nǹkan pátá nípa tẹ̀mí ni. Ó dẹ̀ máa ń da kí wọ́n túmọ̀ ẹ̀ ní ọ̀nà tó lè gbà yé gbogbo ènìyàn. Ìyẹn ló máa ń sábà dáa jù. Ìyẹn ló fà á tẹ́ bá wo Jésù Kristi Olúwa wa. Ẹ farabalẹ̀ wo àwọn ẹ̀kọ́ bàbá yẹn. Ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà illustration ti pọ̀ jù, story ti pọ̀ jù. Now ìdí ẹ̀ ni pé a fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀mí a fẹ́ fi yé wa pẹ̀lú nǹkan tá a lè fojú rí. Iná mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Jésù Kristi a sọ pé a ní ìjọba Ọlọ́run sì dàbí ọkùnrin kan tó ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí. Nǹkan tí Jésù ń ṣe ń bẹ̀yẹn ni wípé àwọn tọ́pìkì tó nira ó ń fi yé àwọn ènìyàn ní ọ̀nà tó rọrùn. So nígbà gbogbo nígbà tí n bá ń gbọ́ prayer point nípa ẹ̀bí ẹ̀jẹ̀ máa wò pé rárá kí lẹ̀ ń sọ yìí. Bíbélì jẹ́ kó clear dáadáa ohun tí wọ́n ń pè ní ẹ̀bí ẹ̀jẹ̀. Ẹ wò ẹ má yẹ kí n tàn yín sà, mọ́mì ẹ gbọ́ mi dáadáa, kò sí ẹ̀dá alààyè kan tó mí lónìí tàbí tó ti kú tí ò yẹ kó gbàdúrà ṣe lòdì sí ẹ̀bí ẹ̀jẹ̀. Màá dẹ̀ sọ implication fún wa nínú àdúrà ẹ̀. Èdè ọ̀pọ̀lọpọ̀ kan ni a tún máa gbé jáde nínú àdúrà ẹ̀ tó máa ràn wá lọ́wọ́ láti máa gbàdúrà tẹ̀síwájú. Eré àbẹ̀yẹn gan náà ni màá sì ti bẹ̀rẹ̀ àdúrà wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni nínú ìdílé kan tí ó bá kú nípasẹ̀ pé wọ́n ta ẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀, ohun tó túmọ̀ sí ni wípé ẹ̀bí ẹ̀jẹ̀ ti wà nínú ìdílé yẹn nìyẹn. Ó lè má jẹ́ bàbá ẹni yẹn tàbí ìyá, ó lè jẹ́ láti ìran wọn. Ẹ̀bí ẹ̀jẹ̀ ni. Ẹgbà mo sọ fún yín, kò sí ẹnikẹ́ni tí a pa ní ìpakúpa, bóyá amúrọ̀bà ló pa, bóyá àwọn kidnappers ni, bóyá assassin ló pa, bóyá mass shooter kan òun ló kàn lọ sínú ṣọ́ọ̀bù kan tó pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Gbogbo àwọn tí a bá ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, tá a bá waste ẹ̀jẹ̀ wọn níbẹ̀, ẹ̀bí ẹ̀jẹ̀ ló wà lórí wọn tí wọ́n ti fi idà pa wọn. Ní tí Bíbélì kọ́ wa là ń sọ fún yín yẹn, kì í ṣe pé nǹkan tá a rò lọ́pọlọ, àṣírí ńlá tó wà ní Bíbélì nìyẹn. Ṣé rí onísáàmù ó mọ ìtumọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ fún yín. Òun ló ṣe gbàdúrà kan nínú ìwé Psalm 51 verse 14. Ó gbàdúrà yẹn tó lágbára. Psalm 51 verse 14. Ó ní gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀. Ọlọ́run, ìwọ Ọlọ́run ìgbàlà mi. Ó ní ahọ́n mi yóò sì máa kọrin òdodo rẹ kíkan. Ó ní kọ́ lọ́run kó gbà òun kúrò lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀. Ó ní deliver me from the guilt of bloodshed. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Àwọn kan àdèdè wọn àdè dá ẹ̀mí àwọn kan légbodò. Àwọn yẹn máa pe ìkúnlẹ̀ àbíyamọ o. Wọ́n máa wo òkú ènìyàn ńlẹ̀. Àwọn yẹn máa kọjá lọ, wọ́n máa kọjá bọ̀. Àwọn ọlọ́pàá dé, wọ́n á daṣọ bò. Ohun tó fà á, nǹkan kan péré ló lè fà á tó fi kó sínú wàhálà àti ìdààmú yẹn, tó fi kúkú òjijì bí ìgbà tá a pẹran. Tó fà á ni wípé ẹ̀bí ẹ̀jẹ̀ òun ló ń ṣiṣẹ́. Òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn. Ìyẹn pé ẹnìkan ó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹnìkan nínú ìran yẹn ó ti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Òun lẹ́ni ń forí kó. Ẹ̀bí ẹ̀jẹ̀, gbà mí lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀. Òun kan tó ní Sáàmù sọ nìyẹn. Ibi láti bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé mi. Ọlọ́run mi o. Bẹ́ẹ̀ ṣe ń gba ẹ máa rántí àwọn ọmọ yín o. Bẹ́ẹ̀ ṣe ń gba ẹ dákun ẹ rántí ọkọ yín o. Bẹ́ẹ̀ ṣe ń gba ẹ dákun ẹ rántí aya yín o. Ẹ̀bí ẹ̀jẹ̀. Oh Lord, deliver me from the blood guilt that might be hanging over me. Ọlọ́run mi o, Jésù Olúwa, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà.
ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ èyí tó lè máa rẹ̀dẹ̀rẹ̀ lórí ayé mi. Olúwa gbà ọmọ mi kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tí ẹ bá rí ẹ̀bi ẹ̀jẹ̀ kankan èyí tó ń rẹ̀dẹ̀rẹ̀ lórí ìdílé mi, lórúkọ Jésù Kristi Olúwa gbà wá lónìí. Gẹ́gẹ́ bí onísáàmù ṣe pariwo, Olúwa gbà wá, Olúwa ṣàánú fún wa, gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ní orúkọ Jésù Kristi, Olúwa gbà wá kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa, Olúwa ṣàánú fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, ṣé ẹ rí ibi tí a gbàdúrà lọ lónìí? Ká má ṣe rí ẹnikẹ́ni tó fi ṣeré o. Àbínú ayé kan tó oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ẹ rí bí àwọn orílẹ̀-èdè kan wà gan, àwọn orílẹ̀-èdè kan wà bí orílẹ̀-èdè tiwa Nàìjíríà. Téèyàn bá jáde tó bá wọlé láyọ̀ àtàláfíà, ó yẹ kó kúnlẹ̀ kó dúpẹ́ ní o, torí oríṣiríṣi ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Kì í sọ̀rọ̀ eré o. Ẹ rí mo sọ lẹ́ẹ̀kan, mo dẹ̀ ń tẹnu mọ́, mo ní kì í ṣe àròsọ o, kì í ṣe pé àkílà máa ṣe lónìí o, àbí ká sọ̀rọ̀ kan tó lè rọ́ o. Ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa tá a farabalẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn ni mo ń sọ fún wa yẹn. Ẹ wo bí ẹnikẹ́ni tó bá kú nípa ìbọn, bóyá olè wá sàdúgbò wọn ni, bóyá amúrọ̀bà wá sàdúgbò wọn ni, àwọn kidnappers ń ṣiṣẹ́ ni, bóyá wọ́n rọ́bù báǹkì ni, bóyá mass murderer ó dé ni, tí ẹnìyẹn bá lè kú nípasẹ̀ wíwèsì ẹ̀jẹ̀, ó ní ẹ̀bi ẹ̀jẹ̀ lórí ló fà á. Bó ṣe máa sábà rí nìyẹn. Bẹ́ẹ̀ ní ta kọ́ nípa Bíbélì nìyẹn. Ní Genesis chapter 9 verse 6 ó sọ̀rọ̀ kan tó yẹ ká fiyèsí. Ohun tí Bíbélì sọ ni wípé ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, láti ọwọ́ ènìyàn ni a ó ti gbà ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Nítorí ní àwòrán Ọlọ́run ni Ọlọ́run dá ènìyàn. Ẹjọ́ ṣé yẹn ò clear tó? Ó mà ṣe o. Ṣé ní nǹkan tó ṣe ayé tá a wà yìí ni wípé wọ́n ti kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Nítorí ayé tá a wà yìí, ohun tó dàrú dòní ni wípé àwọn ènìyàn kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ẹ rí, pàápàá wa Kìrìsìtẹ́nì a kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ọ̀rọ̀ pásítọ̀ la fẹ́ gbọ́, owó tá a fẹ́ ní òun là ń rò. Ẹyọ ilé tá a ti kọ́ òun ló kọ́ wa lóminú. Ọmọ tá a ti bí òun ni ó jẹ́ ká sin Ọlọ́run. Ẹ rí, tá a fi ń gbọ́ àwọn nǹkan kan tó ṣe lòdì sí ọ, tàbí ń tẹ̀lé àwọn àṣẹ tó ṣe lòdì sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, whoever shed man's blood, by man his blood shall be shed. Kì í ṣe rí pé ìyẹn ò ní meeting nínú. A dẹ̀ wádìí ọ̀rọ̀ yìí nínú májẹ̀mú tuntun, a ò rí ibi tí Ọlọ́run ti ṣe amendment sí. Ẹ rí, ẹ má jẹ́ kó yà wá lẹ́nu o. Pé nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí, kì í ṣe ẹni tí ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ nìkan ni Bíbélì ń tẹnu mọ́ o. Tí a bá mọ bí Ọlọ́run ṣe ń gbẹ̀san, a ó rí wípé kì í ṣe ẹni yẹn gangan nìkan ló máa forí kó. Ó ṣeé ṣe kó wọ ìran kẹrin. Bíbélì ló sọ bẹ́ẹ̀, kì í ṣe mi ni mo dábàá ẹ̀. Èdè Ọlọ́run ló máa ń bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ títí dé ìran kẹrin. Ẹ dákun, ìran kìíní kejì kẹta kẹrin yẹn, ẹ jọ ṣé wọ́n pààyàn ni? Wọn ò pààyàn. Bí ìdájọ́ Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn. A sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Olúwa, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, ẹ gbà mí tọmọtọmọ, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ̀yin tẹ́ bá jẹ́ grandpa grandma, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀, ẹ gbà mí tọmọtọmọ àtàwọn ọmọ mi. Ẹ jọ ẹ sọ fún Ọlọ́run nípa ọkọ tàbí aya yín pé kí Ọlọ́run kó gbà yín kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé yín. Oh Lord, deliver me from the blood guilt that might be hanging over me. Jésù Olúwa, ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ lónìí. Ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ tẹra mọ́ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, Olúwa ẹ gbà mí lónìí. Olúwa ẹ gbà mí lónìí. Bàbá gbà mí, bàbá gbà mí. Ẹ gbà mí kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé mi. Ẹ gbà àwọn ọmọ mi kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé wọn. Ẹ gbà ọkọ mi kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ gbà aya mi kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ láyé. Lórúkọ Jésù Kristi, ẹ gbà ìdílé mi kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ tó lè máa rọ̀ dẹ̀dẹ̀ lórí ayé wa. Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, tọ́lọ́run bá ti ń fi sí wa lọ́kàn pé bá a ṣe gbọ́dọ̀ gbàdúrà yìí ni, bá a ṣe gbọ́dọ̀ sọ ni, èmi kì í fi ṣeré o. Kò dẹ̀ wá kan èmi púpọ̀ tí n bá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń fi àdúrà ṣeré. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kì í ṣe pé mo níkà, mo ń sọ òkúrúrú fún yín ni
pé even gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èmi kì í pe àdúrà kí n má bá wọn gbà o. Irọ́ o. Kò sí àdúrà kan tí Ọlọ́run fi sí mi lẹ́nu báyìí tí mi ò fi tara gbà kò ṣẹlẹ̀ rí. Bá wà níwájú àwọn ènìyàn ní live bí ìgbà tá a wà ní fire conference yẹn tá à ń gbàdúrà yẹn. Ọlọ́run mi o, mo ti gbà dénúdénú, mo ti gbà tọkàntọkàn pé kọ́lọ́run kó ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ wò. Nígbà tó Ọlọ́run bá fi ọ̀rọ̀ kan sí mi lẹ́nu kí n sọ fún àwọn ènìyàn táwọn yẹn dẹ̀ ń gba ìdáláre tí wọ́n ń gba ìdáǹdè, èmi wá panumọ́ ní àkókò ìgbà yẹn. Ẹjọ́ bó ni fẹ́ fojú sí? Irú pásítọ̀ wèrè wo lèyàn wá ń ṣe ń gbà yẹn nígbà tí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí àwọn èèyàn yin Ọlọ́run tó òun gan ọ̀rọ̀ Ọlọ́run yẹn tó ẹlẹ́mi ṣe múra sàdúrà tèmi o. Ẹ dákun fẹ́ kẹ́ ká múra dáadáa torí àdúrà ilé ò jinlẹ̀ dáadáa. Àdúrà tó jẹ́ pé kò sẹ́ni tó bọ́ ni. Mo ń sòtọ́ fún yín, ojoojúmọ́ Ọlọ́run máa ń tú àwọn àṣírí fún wa. Ṣùgbọ́n o èèyàn ọmọ Ọlọ́run, good news kan wà ń bẹ. Ẹ gbọ́ lónìí. Good news yẹn ẹ̀rí ó wà ní ìwé Joel chapter 3 verse 21. Nígbà tí mo ka bẹ̀ yẹn mo ní Jésù ó mà ṣe o. Yẹn ni pé kò sẹ́ni tí ò ní rí tiẹ̀ ṣe nìyẹn tó ń sọ nìyẹn. Joel chapter 3 verse 21 Bíbélì sọ wípé nítorí èmi yóò wẹ ẹ̀bi ẹ̀jẹ̀ wọn nù tí èmi kò tí ì wẹ̀ nù. Oh God, ní Olúwa tó ń gbé Síónì ń wí. Jésù Kristi ẹ máa ṣe ń wò. Èdè òyìnbó ẹ̀ ó clear dáadáa. Ó ní for I will acquaint them of the guilt of bloodshed whom I have not acquainted. Yẹn ni pé Bíbélì sọ fún wa bẹ̀yẹn pé Ọlọ́run ṣe ìlérí tó ní agbára. Ó fún wa ní good news kan pé àwọn kan wà o tóun ò tí ì wẹ̀ ẹ̀bi ẹ̀jẹ̀ wọn nù, òun ò tí ì wẹ̀ kú ònù. Ó ní ṣùgbọ́n báyìí o òun ṣe náà ti wẹ̀ nù. Àmọ́ nǹkan tó fà á o. Bóyá wọn ò gbàdúrà dáadáa nígbà yẹn, bóyá òye òye wọn láti gbàdúrà yẹn, bóyá wọn ò tí ì rí àánú gbà nígbà yẹn, ṣùgbọ́n ní wọn á rí àánú gbà. Ṣé rí pé good news ni? Torí ẹ̀ ni mo ṣe fẹ́ ká lo àǹfààní yẹn lẹ́ẹ̀kan sí láti gbàdúrà pé Jésù Olúwa, ẹ má jẹ́ ń bá wọn forí kó o. Ẹ wẹ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò nínú ayé mi. Ẹ má jẹ́ káwọn ọmọ mi bá wọn forí kó o. Ẹ wẹ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò nínú ayé wọn. Ẹ má jẹ́ kí ìdílé mi bá a ṣe máa mú ní kọ̀ọ̀kan nìyẹn. Oh Lord, don't let me be a victim. Acquaint me of all guilt of bloodshed. Don't let my children be a victim. Don't let my family be a victim in this world. Pé Jésù Olúwa, ẹ má jẹ́ ń bá wọn forí kó. Ẹ wẹ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò lórí ayé mi. Ẹ má jẹ́ àwọn ọmọ mi bá wọn forí kó. Ẹ má jẹ́ kí ọkọ mi aya mi bá wọn forí kó. Ẹ má jẹ́ kí ìdílé mi bá wọn forí kó. Ẹ wẹ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò nínú ayé wa. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Bàbá mo bẹ̀bẹ̀ lónìí. Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ má jẹ́ bá wọn forí kó. Ẹ̀bi ẹ̀jẹ̀ Olúwa ẹ wẹ̀ dànù kúrò nínú ayé mi. Tá a bá rí ẹ̀bi ẹ̀jẹ̀ ètò lè ṣọṣẹ́ nínú ayé mi. Olúwa ẹ má jẹ́ bá wọn forí kó. Olúwa ẹ wẹ̀ ẹ̀bi ẹ̀jẹ̀ nù. Olúwa ẹ wẹ̀ nù. Ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò nínú ayé mi. Olúwa ẹ má jẹ́ bá wọn forí kó. Ẹ má jẹ́ káwọn ọmọ mi bá wọn forí kó. Lórúkọ Jésù Kristi ìjáde lọ wọn ìwọlé wọn lórúkọ Jésù Kristi kò ní méwu dání. Ìdílé mi ò ní bá wọn forí kó. Lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò wẹ̀ ẹ̀bi ẹ̀jẹ̀ nù kúrò nínú ayé wa. Jésù àṣàánú, Jésù ẹ̀ṣàánú, Jésù Kristi ẹ̀ṣàánú. Ayérayé o àìbẹ̀ fún àánú yín. Olúwa ràn wá lọ́wọ́. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Mo rántí dáadáa ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, kò tí ì pẹ́ rárá. Ẹ̀yin ará Amẹ́ríkà ẹ máa mọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ìlú kan wà ní Texas náà pè ní El Paso. À ń wo tẹlifíṣàn lọ́dọ̀ wa ń bí àwa náà sí ń bẹ́ o. À ń wò nínú CNN nígbà yẹn, ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Nígbà tí ẹnìkan gbébọn tó dẹ̀ wọ agbègbè yẹn lọ tó dẹ̀ pa àwọn ènìyàn ní ìpakúpa. Oh God. In fact tẹlifíṣàn ò lè gbé àwọn kan torí pé wọ́n tún wọ̀nù àwa tá a wò ní wípé àwọn tó ń sọ̀rọ̀ torí kìíní yẹn wọ́n ní ìbọn ó ṣọṣẹ́ lọ́jọ́ yẹn ó já àwọn ènìyàn jálajàla. Mo á wo interview ìdílé kan ibi tí mo ń lọ gan nìyẹn. Oh God. Ẹ̀yin ọmọ Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín o. Ohun tí Ọlọ́run sọ nìkan ni kẹ́ ẹ máa ṣiṣẹ́ lé lórí o. Kì í ṣe ohun tẹ́nìkan kan jí láàárọ̀ ọjọ́ kan tó kàn sọ fún yín o. Ibi tí ìṣẹ́gun wà ni mo ń sọ fún yín yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kì í ṣe páwa náà ò lọ́pọlọ, kì í ṣe páwa náà ò lè máa ṣe bọ́n ṣe ń ṣe, ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé ìjọba ọ̀run wà o, ọ̀run àpáàdì sí wa. Torí ẹ̀ làwọn náà fi sọ pé irọ́ o, a ò ní bá wọn ṣiṣẹ́ ọ̀run àpáàdì. Tuntun ẹ̀ la ṣe ń sọ nǹkan tí Ọlọ́run sọ fún yín. Ìdílé kan wà tí wọ́n interview ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí mo wò báyìí ní CNN. Ẹ̀rí bàbá
ìyẹn pé ọkọ ìyàwó àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú girama wọn ẹ̀rí gbogbo wọn jẹ́ 6 wọ́n wà níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ìyẹn pé ọkọ ìyàwó ọmọ 3 àti girama wọ́n wà ní ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní ti ẹni tó gbébọn wá tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wúndù àwọn ènìyàn lọ ní jàrá ṣùgbọ́n ṣe wá rí àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn o kò sí ìkan nínú wọn tó farapa kò sí nǹkan tí ìbọn pa níbẹ̀ ìbọn ò bá ìkankan nínú wọn lóòótọ́ wọ́n bá wọn sáré o wọ́n sáré gbùdùgbùdùgbùdù wọn ò tún ríra wọn mọ́ wọ́n tún wára wọn he ṣùgbọ́n ìdílé ìforí kò mọ̀ díẹ̀ kò sí ẹ̀bi ẹ̀jẹ̀ lórí wọn ní in tó wà ń bẹ̀ nìyẹn bóyá wọ́n ti gbàdúrà yẹn kọjá bóyá Ọlọ́run ti dáríjì àwọn tiwọn bóyá wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀ torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ bó ṣe nìkan péré àforí kù lọ́jọ́ yẹn torí pé aṣáà rẹ̀ tó yẹ pé òun àtọmọ ẹ̀ nìkan lọ́jọ́ débẹ̀ ẹ̀rí àmì yẹ̀jẹ̀ wọn ò dẹ̀ borí délé àrẹ̀ tó yẹ pé ọkọ àti ìyàwó borí délé àrẹ̀ tó yẹ pé grandpa wọn òun ni ò borí délé ṣùgbọ́n ìdílé yìí bó ṣe jẹ́ 6 tó gbogbo wọn ló borí délé lọ́jọ́ yẹn ọ̀n tàbí wọn ẹ wo kì í ṣọ̀rọ̀ why me lélẹ́ ìṣẹ̀lẹ̀ sí kì í ṣe yẹn o ìdílé tó bá ti jẹ̀bi ẹ̀jẹ̀ ẹ̀rí kò sí ọ̀nà àbáyọ àfi tí àánú Ọlọ́run bá ṣiṣẹ́ Genesis chapter 9 verse 6 bá ṣe kàlẹ́ ẹ̀kan yẹn ìdí mo fi ní kò sí ọ̀nà àbáyọ nìyẹn pé ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ láti ọwọ́ ènìyàn láti gbà ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àṣẹ Bíbélì ni torí ẹ̀ ni mo ṣe ń yọ̀ lẹ́ẹ̀kan nígbà tí Ọlọ́run fún wa ní chance láti lè máa gbàdúrà léraléra wípé nínú ìwé Joel yẹn orí 3 ẹsẹ̀ 21 Joel chapter 3 verse 21 níbi tí Ọlọ́run ti fún wa ní good news wípé nítorí èmi yóò wẹ̀ bí ẹ̀jẹ̀ wọn nù ìyẹn àwọn ẹni tí èmi kò tí ì wẹ̀ nù Jésù Olúwa nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ mi ṣòfò àdúrà yìí mo fẹ́ kẹ́ gbà dáadáa that oh Lord have mercy on me they shall not waste my blood in this world Jésù Olúwa ṣàánú fún mi nínú ayé yìí ẹ wàá sọ di àṣẹ ẹ ti kọ́ bẹ̀bẹ̀ fún àánú lákọ̀ọ́kọ́ pé Jésù Olúwa ṣàánú fún mi ẹ wàá yí òun padà lójijì pé nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ mi ṣòfò wọn ò ní fi ẹ̀jẹ̀ àwọn ọmọ mi ṣòfò nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ ìdílé mi ṣòfò nínú ayé yìí ẹ̀jẹ̀ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ṣàánú fún mi nínú ayé yìí lórúkọ Jésù wọn ò ní fi ẹ̀jẹ̀ mi ṣòfò ẹ sọ fún Ọlọ́run dáadáa o nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ àwọn ọmọ mi ṣòfò ní orúkọ Jésù nínú ayé yìí lórúkọ Jésù Kristi wọn ò ní fi ẹ̀jẹ̀ ìdílé mi ṣòfò lórúkọ Jésù Olúwa ṣàánú fún mi ní orúkọ Jésù Olúwa ṣàánú fún mi nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ mi ṣòfò nínú ayé yìí wọn ò ní fi ẹ̀jẹ̀ ìdílé mi ṣòfò nínú ayé yìí lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ mi ò ní ṣòfò lórúkọ Jésù Olúwa wẹ̀ bí ẹ̀jẹ̀ dànù nínú ayé mi Olúwa wẹ̀ bí ẹ̀jẹ̀ dànù nínú ìdílé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run lónìí ni láàárọ̀ lónìí now àwọn ọmọ mi ń bá mi sọ àwọn àṣìpáyà kan tí Ọlọ́run fi hàn wọ́n wá ń béèrè lọ ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ní Ọlọ́run ṣàánú o kó má tún sí another pandemic o mo ní ta sọ fún yín bẹ́ẹ̀ tó ní ìdàdúrà ni another pandemic tó ń bọ̀ wọ́n ní ẹ fọkàn balẹ̀ ẹ máa gbọ́ nǹkan táwọn scientists ń sọ mo á sọ fún wọn pé ṣe mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sọ ẹ ti gbàgbé ni mo sọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣe rí àwọn pandemic tá à ń rí inú ayé yìí yẹn ṣé wọ́n sọ fún yín pé àìsàn látọ̀dọ̀ Ọlọ́run wá ni irọ́ ọwọ́ ènìyàn ló ti wá gbogbo àwọn àìsàn burúkú ọ̀wọ̀n yẹn wọ́n create ẹ̀ ní bóyá ẹ̀ tí ẹ mọ̀ mọ́mì ẹ ò mọ̀ wípé àwọn organization kan wà ní ayé tí wọ́n advocate pé a ti pọ̀ jù náà kàn pariwo wọ́n dẹ̀ ná owó láti wò bá a ṣe máa dín bẹ́ẹ̀ ni mo sọ fún yín inter research ni mi ìfẹ́ máa dárúkọ ni tó rà máa ara àwọn tó jẹ́ multimillionaire àánú ayé yìí tó wà nínú organization yẹn nígbà tí èyí tó ṣẹlẹ̀ last covid tó ṣẹlẹ̀ wọ́n ní àìsàn yẹn kí ni ara kíní kan ló ti máa ṣẹlẹ̀ mo ní ta ló sọ fún yín mo sọ fún wọn gbà yín ta ló sọ fún yín ní nǹkan tí wọ́n create ní lab tí wọ́n jù sáyé tí wọ́n ní virus yẹn ló escape mo ní ẹ lọ jókòó virus wa kó ẹsẹ̀ méjèèjì jọ ó wájọ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí ó mú kọ́kọ́rọ́ ó ṣílẹ̀kùn ó wá sájáde ṣé nǹkan tán sọ fún yín nìyẹn ṣùgbọ́n nígbà tó pẹ́ tó yá ó ní rìpọ́ọ̀tì jáde pé ẹ̀yọ́ pé láàbù kan ní Wuhan ní China ó ní wọ́n ti create ẹ̀
ti millions of people tí wọ́n forí kó lórúkọ Jésù Kristi tilétilé lórúkọ Jésù Kristi ẹ ò ní forí kó ẹ̀rí mo dẹ̀ ń suspect gẹ́bí ìrántí tí ìṣípayá tí Ọlọ́run fi hàn mọ́ mi yẹn tí wọ́n ń ṣàlàyé fún mi yẹn èmi gan ń suspect ẹ̀ tipẹ́ pé ọ̀nà tó máa gbà yọ nìyẹn nígbà tí virus bá wọnú ayé àwọn ènìyàn tán bá yẹ̀ sí ń pa mass murder tán bá yẹ̀ sí Ọlọ́run mi o ìtura ẹni mo sọ pé àdúrà la lè fi káńtà àwọn nǹkan báwọn wọ̀nyí ó máa ń yà mí lẹ́nu ẹ jẹ́ ká tẹ̀ sáré gbàdúrà yìí ná ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run á pariwo fún ààbò Ọlọ́run tó dájú mo gbàgbọ́ inú ààbò Ọlọ́run mo gbàgbọ́ gan torí mo rántí gbà yẹn láyé SARS mo sọ fáwọn ọmọ Ọlọ́run gbà yẹn ní chọ́ọ̀chì wa mo ní àwa lọ kò ní kàn wá mo ní ẹ máa wo ìgbà tó ti yá wọn ní Ebola mo ní àwa lọ kò ní kàn wá mọ ń kí kinní kan ó máa wá lọ ṣáá ni ẹni tó bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ á dẹ̀ lọ kò ní kàn wọ́n ṣùgbọ́n tí o bá gbàgbọ́ tó bá ní irọ́ kò rí bẹ́ẹ̀ àìsàn yẹn máa lè Ọlọ́run ràn lọ́wọ́ èèyàn ọmọlọ́run dẹ̀ rántí nígbà COVID yẹn àìmọ́ yé àwọn èèyàn tá a sọ fún wa pé àwọn test positive COVID ẹ lọ ra omi ẹ̀rí a dẹ̀ gbàdúrà sómi wọ́n á dẹ̀ mú wọ́n á dẹ̀ rí pé in few days wọ́n á ní kí ní òsì lára wọn mọ́ ní àwọn tó gbàgbọ́ ni mò ń sọ fún yín yẹn ẹ̀rí á sọ fún Ọlọ́run pé Olúwa ààbò yín tó nípọn Olúwa fi bo ìdílé mi oh my God Lord cover my family with your powerful protection with your strong protection ṣẹ́ni ààbò Ọlọ́run tó nípọn ó yàtọ̀ sí ààbò rẹ̀ o pé Jésù Olúwa ààbò yín tó nípọn Olúwa fi bo ìdílé mi tẹ́ bá morúkọ àwọn yẹn máa dá mo sọ pé tẹ́ bá morúkọ àwọn yẹn mo mọ̀ pé ẹ mọ̀ ẹ sọ fún Ọlọ́run ààbò yín tó nípọn Olúwa fi bo àwọn ọmọ mi wà máa dárúkọ àwọn yín fún Ọlọ́run níkọ̀ọ̀kan ààbò yín tó nípọn Olúwa fi bò mí lórúkọ Jésù Kristi Olúwa fi bò mí lọ́wọ́ ẹ̀bí ẹ̀jẹ̀ Olúwa fi ààbò yín bò wá ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà ààbò yín tó nípọn lórúkọ Jésù Kristi Olúwa fi bò wá ní ìdílé mi Olúwa fi ààbò yín tó nípọn Olúwa fi bò wá Olúwa fi bò àwọn ọmọ mi ní orúkọ ààbò yín tó nípọn Olúwa fi bò wá lórúkọ a ó máa lọ a máa bọ̀ a ò ní rí bí a ó máa jáde a máa wọlé a ò ní rí wàhálà a máa jáde a máa wọlé a ní bá wọn kókó òjijì a máa jáde a máa wọlé a ò ní bá wọn forí kó ààbò yín tó nípọn èèyàn ọmọ Ọlọ́run máa gbàdúrà èèyàn ọmọ Ọlọ́run tẹ̀ra máa dùn àyìn pé ààbò Ọlọ́run tó nípọn kọ́lọ́run kó fi bo àwọn ọmọ yín níbikíbi tí wọ́n wà ní ìlúkílù tí wọ́n wà ní ìletò kí ìletò náà bá wà ilé ìwé tán bá lọ bí wọ́n bá dé wọ́n jáde wọ́n lọ lé ọ̀rẹ́ wọ́n lọ ṣeré wọ́n lọ vacation ibikíbi tí wọ́n bá tẹ̀ nínú ayé ààbò Ọlọ́run tó nípọn kó máa wà lórí wọn ẹ gbàdúrà fún àwọn ọmọ yẹn gbàdúrà fún àwọn ọmọ yín ẹ gbàdúrà fún bíi tí ẹ ta gbòǹgbòdé pé ààbò Ọlọ́run tó nípọn kó dúró lórí wọn ẹ̀yin gan fúnra yín bẹ̀bẹ̀ fún ààbò Ọlọ́run fún ayé yín ààbò Ọlọ́run tó nípọn ẹ gbàdúrà ẹ̀ fún ọkọ yín ààbò Ọlọ́run tó nípọn ẹ gbàdúrà ẹ̀ fún aya yín kẹ́ wà ní àlàáfíà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo àwọn orílẹ̀-èdè kan àánú àwọn orílẹ̀-èdè kan máa ń ṣe mí Ọlọ́run mi o àánú àwọn orílẹ̀-èdè kan máa ń ṣe mí débi pé orílẹ̀-èdè mẹ́ta sì ni lànà wọn ń ṣe mí jù àánú àwọn orílẹ̀-èdè tó ń ṣe mí pọ̀ o ṣùgbọ́n ṣe rí orílẹ̀-èdè mẹ́ta kan wà àánú wọn máa ń ṣe mí gan pé ó máa ṣe o irú àwọn orílẹ̀-èdè wò lélẹ̀ ìkíni orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá orílẹ̀-èdè Nàìjíríà dáadáa ìwà kò kàn mí ni wọ́n ń wù sí ẹ̀mí tó bá ṣòfò wọ́n ní ojoojúmọ́ ni a ní àwọn kidnappers wọ́n ti kó àwọn kan lọ àwọn kan ó lọ sí tẹ́ bá lọ sí àwọn ìlú bíi Kaduna bíi Plateau State bíi Kaduna State àwọn kan wọ́n kàn wó dídí ìlú wọ́n á dẹ̀rùn gbogbo wọn tó wà ń bẹ̀ pátápátá ìjẹ wọn sílẹ̀ kò sí nǹkan gidi tó máa ṣẹlẹ̀ kò sí tó máa ṣẹlẹ̀ ni pé àwọn agbófinró sọ fún yín pé wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ lórí we will bring them to book yẹn àti ẹ̀ tí ìrìnjọ́ kan tiẹ̀ fi hàn wá ẹ̀rí ìdigunjalè rọ́bìrì kan lọ bí ọlá Ọlọ́run kidnapping ojoojúmọ́ ìṣẹ́jú ẹ̀rí kò dẹ̀ sí effort tó yantiri kan báyìí tí àwọn tó wà ní ètò ìjọba ṣe orílẹ̀-èdè kejì òní orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn orílẹ̀-èdè ti máa ń ṣe mí jù ẹ̀rí ẹnikẹ́ni ló lè gbébọn ẹnikẹ́ni ló lè pààyàn ẹnikẹ́ni ni tó bá wù láti pààyàn ó lè lọ sí stadium lọ pààyàn ó lè lọ sinimá lọ pààyàn wọ́n tún lè lọ school níbi táwọn ọmọ kéékèèké ti ń kẹ́kọ̀ọ́ wọ́n lọ pààyàn kí ni àwọn tó ń ṣèjọba ṣe ń bẹ̀ politics náà ṣe ń bẹ̀ wọn ò ṣe nǹkan kan kò sófin gidi kan tó ṣe lórí kẹta òní UK àwọn kì í lò bọn ọ̀bẹ ni àwọn ọ̀bẹ burúkú
mo wo documentary kan television jọ kan òun làwọn ọlọ́pàá ń kó àwọn ọ̀bẹ tí wọ́n seize lọ ọlọ́run àwọn kéèké tán kó jáde àwọn ọ̀bẹ tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ kí bọ́nú màálù kí màálù yẹn má dàkú lẹ́sẹ̀kẹsẹ̀ màálù sì nìyẹn kì í ti ṣe yẹn òun náà fi attack fi ń pààyàn wọn ní knife attack kò dẹ̀ tí ì sí òfin kan tó yantírí tó lé ẹ̀rí tí wọ́n máa ṣe tí nǹkan burúkú yẹn fi máa tán ẹ̀rí ó máa ṣe o ìwé Nahumu ó sọ̀rọ̀ kan Nahumu chapter 3 verse 1 ó sọ kínní kan ó ní ìgbéni fún ìlú ẹ̀jẹ̀ ni Ọlọ́run mi o ìlú tán ti ń tàjẹ̀ sílẹ̀ táwọn àṣìjọba bẹ̀ tí ò tiẹ̀ àwọn aráàlú gan kò kàn wọ́n náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò kàn wọ́n náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà ìjọ òlẹ̀ gbọ́ pé wọ́n ṣe protest against the government nípa àwọn ìtàjẹ̀sílẹ̀ ojoojúmọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ìjọ òlẹ̀ gbọ́ tán ṣe protest tó wáyé pé àwọn ní pride ni wọ́n á ṣe ojoojúmọ́ náà ṣe protest wọn tó wáyé pé àwọn kíní kan ní ojoojúmọ́ ní protest wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé nípa ìtàjẹ̀sílẹ̀ kò sí kankan anybody kò dẹ̀ sẹ́ni tó wà concern ó ní woe to the bloody city it is all full of lies and robbery ó ní his victim never depart ìyẹn ló bà mí lẹ́rù jù ó láwọn tá a máa forí kó wọn ò ní dópin ó ní ìgbéni fún ìlú ẹ̀jẹ̀ ni gbogbo rẹ̀ kún fún èké ó kún fún èké àti olè ó ní àwọn ọlọ́fọ̀ wọn kì yóò kúrò àwọn ọlọ́fọ̀ ọ̀fọ̀ ní ṣáà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ ò ní ṣọ̀fọ̀ nínú ilé yín lórúkọ Jésù bọ́lọ́run ti bẹ̀tẹ̀ mi ẹ̀ bẹ̀ láàyè ọ̀fọ̀ yóò di èèwọ̀ fún ìdílé yín lórúkọ Jésù Kristi ẹ̀rí ẹ̀gún burúkú tí Ọlọ́run gbé àwọn ìlú bẹ́ẹ̀ ṣẹ́ ẹ̀yin wá wò ní ọjọ́ kan ní ọ̀sẹ̀ kan ní àwọn orílẹ̀-èdè tí mo sọ yẹn ọ̀sẹ̀ kan ò lè lọ kẹ́ ẹ má rí ìtàjẹ̀ sílẹ̀ Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀ ẹ̀gún tọ́lọ́run ti gún fún àwọn tí ó ń tàjẹ̀ àwọn ìlú ìtàjẹ̀ sílẹ̀ kọ́lọ́run kó gbà wá kúrò ńbẹ̀ Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀ ìlú tá a ti gé fún ìlú yìí tá a ti gé fún orílẹ̀-èdè yìí Oh Lord, deliver me from the curse of blood over this city and country Jésù Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀ tá a ti gé fún ìlú yìí tá a ti gé fún orílẹ̀-èdè yìí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀ ẹ̀gún tá a ti gé fún ìlú yìí ẹ̀gún tá a ti gé fún orílẹ̀-èdè yìí Olúwa ẹ gbà mí Olúwa ẹ gbà mí ẹ jọ̀ọ́ ẹ tẹra mọ́ àdúrà yẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ tẹra mọ́ àdúrà yẹn gbogbo ẹ̀gún èyí tá a ti gé fún ìlú yìí ìlú tẹ́ wà ní mò ń sọ fún yín yẹn o tí má ní ìlú tẹ́ ń gbé ni o kì í ṣe ìlú tèmi o èmi ń gba ti ìlú mi ẹ̀yin náà gba ti ìlú yín gbogbo ẹ̀gún tá a ti gé fún ìlú yìí lórúkọ Jésù Kristi gbogbo ẹ̀gún tá a ti gé fún orílẹ̀-èdè yìí nípa ìjẹ́ lórúkọ Jésù Kristi Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún bẹ́ẹ̀ Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún bẹ́ẹ̀ ẹ gbà lé mi ẹ gbà àwọn ọmọ mi ẹ gbà ìdílé mi lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀ lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún wa Olúwa ẹ ṣàánú fún wa Olúwa má jẹ́ di victim Olúwa ẹ ṣàánú fún wa o tó gbé bẹ́ẹ̀ sọ pé ó ní ọ̀fọ̀ ní kò ní dín ní ìlú náà lórúkọ Jésù ọ̀fọ̀ ní ẹ sọ fọlọ́run kọ́fọ̀ má wọlé yín ọ̀fọ̀ ò ní wọlé mi lórúkọ Jésù ọ̀fọ̀ ò ní wọ ìdílé mi ní orúkọ Jésù ọ̀fọ̀ ò ní wọ ìdílé mi ẹ̀yin pásítọ̀ ẹ sọ fún Ọlọ́run kí ọ̀fọ̀ má wọ ní ìjọ yín ní orúkọ Jésù ọ̀fọ̀ ò ní wọ ìjọ wa ọ̀fọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà ẹ̀ nìyẹn ọ̀fọ̀ ò ní wọ ìdílé mi ọ̀fọ̀ ò ní wọ àdúgbò mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa orílẹ̀-èdè kan wà tán pé ní New Zealand mo máa like orílẹ̀-èdè yẹn o mi ì tí ì dé bẹ́ẹ̀ rí àfitọ́lọ́ bá fi rú àyè bẹ́ẹ̀ lẹ̀ torí ó jìnnà díẹ̀ ni mo máa fẹ́ràn orílẹ̀-èdè yẹn pọ̀pọ̀ kí ni ká ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yẹn náà ẹ̀rí mo wo incident yẹn ní CNN àyà mi já ẹ̀rí torí CCTV ẹni tó ṣọṣẹ́ yẹn CCTV gbé ṣùgbọ́n wọn ò mọ̀ inú ṣọ́ọ̀ṣì ni wọ́n wà èrò lọ bí ọlá Ọlọ́run ṣọ́ọ̀ṣì yẹn kún dẹnu arákùnrin yẹn dẹ̀ wá ó gbé backpack ó gbé kọ́yìn ó dẹ̀ wọlé ẹ̀rí bó ṣe wọlé gan ó tún kí àwọn èèyàn níta ó dẹ̀ wọlé ó dẹ̀ ra jókòó ó gbé backpack ẹ̀ ó ra gbé sábẹ́ ṣíà ẹ̀rí kò pẹ́ díẹ̀ ló bá dìde ló bá jáde ẹ wò kò pẹ́ tó jáde báyìí àṣẹ bọ́ǹbù òun ló kúnnú báàgì yẹn bọ́ǹbù bá dún gbòà ayé mi ó mà ṣe o òkú sùn lọ bí ọlá Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín ló máa mọ incident yẹn gbà yẹn torí pé káàkiri àgbáyé òní wọ́n sọ̀rọ̀ yẹn ẹ̀rí kí làwọn aṣèjọba orílẹ̀-èdè yẹn ṣe nígbà tí mò ń sọ yìí obìnrin ni president wọn nígbà yẹn kí náà ṣe
wọn ò ṣe bí àwọn ìlú tí mo kọ́ dárúkọ fún yín lẹ́ẹ̀kan, wọn ò ṣe bí Nàìjíríà, wọn ò ṣe bí US, wọn ò ṣe bí UK. Gbogbo wọn parapọ̀ ni. Ẹ̀rí wọ́n gbé politics, wọ́n gbé ti sápá kan. Pátì wa ni ò sí níjọba, wọ́n gbé ti. Ọmọdé àtàgbà wọ́n gbé ìjà wọn tì. Wọ́n parapọ̀, wọ́n ṣe òfin tó ní agbára. Ẹ wò láti ìgbà yẹn dòní irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́. Ìbọn ni tó máa gbé òfin tó lágbára, bí nǹkan tọ́lọ́run retí lọ́wọ́ gbogbo orílẹ̀-èdè nìyẹn, tó retí lọ́wọ́ àwọn aṣèjọba àti ìlú nìyẹn, kán má kórí burúkú wọn ran àwọn ará ìlú, àwọn tí ò mọ̀ kan. Ẹ̀rí, oh my God, they rejected bloodshed, and they were not caused. Wọ́n kọ ìtàjẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè wọn, a ò sì gẹ́gùn fún wọn. Àtìgbà yẹn dẹ̀kẹ̀rẹ́ àti ìgbọ́ pé ọ̀fọ̀ ṣẹ̀yàn lórílẹ̀-èdè yẹn, kò sẹ́ni tán yìnbọn pa, kò sẹ́ni tí wọ́n bọ́ǹbù látìgbà yẹn. Ẹ̀rí, bí sọ pé ìgbéni fún ìlú ẹ̀jẹ̀, Náhúmù orí 4 ẹsẹ̀ 1, ìgbéni fún ìlú ẹ̀jẹ̀ ni, gbogbo rẹ̀ kún fún èké àti olè, àwọn ọlọ́fọ̀ wọn kì yóò kúrò, wọn ò ní dẹ́ nílùú yẹn. Oh God, oh God, oh God. Ẹ já tún àdúrà yín gbà lẹ́ẹ̀kan sí. Ẹ já gbà tìtara. Já sọ fún Ọlọ́run pé ní orúkọ Jésù, ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀jẹ̀, ẹ̀gún tá a ti gé fún ìlú àti orílẹ̀-èdè yìí. Oh Lord, deliver me from the curse of blood over this city and country. Ẹ̀gún ẹ̀jẹ̀, ẹ̀gún tá a gé fún ìlú àti orílẹ̀-èdè yìí. Lórúkọ Jésù, Olúwa ẹ dá mi ń dè pátápátá, Olúwa ẹ gbà mí tilétilé, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ gbà mí lọ́wọ́ ẹ̀gún ẹ̀ṣẹ̀, ẹ̀gún tẹ́ gé fún ìlú ẹ̀jẹ̀, lórúkọ Jésù Kristi. Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí o, Olúwa ẹ tú mi sílẹ̀. Ẹ̀gún tẹ́ ti gé fún ìlú ẹ̀jẹ̀, lórúkọ Jésù Kristi. Olúwa ẹ tú mi sílẹ̀, Olúwa ẹ tú mi sílẹ̀, Olúwa ẹ tú mi sílẹ̀. Ẹ jẹ́ kí èmi àti ìdílé mi gba ìdáǹdè, lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí èmi àti ìdílé mi gba ìdáǹdè. Olúwa ẹ ṣàánú wa o, Olúwa ẹ ṣàánú wa o. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kíní kan ṣẹlẹ̀ ní sinmi ní ìlú London ní ọdún 2021. Mo gba lecture kan lọ́wọ́ medical doctor kan. Mi ì lè gbàgbé láíláí. Má ṣe o. Mo doubt ẹ̀ bóyá mo mọ̀ dandan pé medical doctor yẹn kì í ṣe pastor. Tó wà ń bẹ̀ nìyẹn. Kò tiẹ̀ kì í ṣe pastor, doctor ni. Ẹ̀rí, ṣùgbọ́n arábìnrin yẹn, obìnrin ni o, ó kọ́ mi ní ẹ̀kọ́ kan tó ní agbára. Òun dẹ̀ lè má mọ̀ pé òun kọ́ mi lẹ́kọ̀ọ́ tó le lọ́jọ́ yẹn. Àjọ ń sọ̀rọ̀ ni o. Ẹ̀rí, òun wá sọ̀rọ̀ yẹn, wọ́n bá dókítà yẹn gbà mí nímọ̀ràn nínú àwọn oúnjẹ tó ń fẹ́ kí n máa jẹ. Èmi tiẹ̀ wá sọ pé oúnjẹ báyìí lè máa jẹ. Ó ní that's good. Ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan ṣáájú àkókò yẹn, wọ́n á ní ọ̀rọ̀ Bíbélì ni dókítà yìí ń sọ yìí, kì í ṣe pásítọ̀. Ọ̀rọ̀ Bíbélì ni mò ń gbọ́ lẹ́nu ẹ̀ yìí. Ọ̀rọ̀ wo ló sọ? Dókítà yẹn wá sọ fún mi, dókítà yẹn sọ fún mi pé wọ́n ní àwọn ní patient kan ní ọdún kan. Wọ́n ní patient yẹn àgbàlagbà ní patient yẹn. Àgbà, àwọn ẹ̀dálé people yẹn ni. Ó ní wọ́n ṣe dàgbà tó, ó ní ara wọn ó já fáfá, ara wọn já pépé bí wọ́n ṣe dàgbà tó. Ó láwọn wá ń béèrè lọ́wọ́ patient wọn pé dádì, bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí, ẹ mà ti wọ 100, ara yín sì já pépé báyìí. Ó wá rẹ́rìn-ín, ó lẹ́ni ẹ wá sọ fún un pé kó ń dákun o, kó ń má bá wọn jẹ ẹran tó ní ẹ̀jẹ̀. Ó lóun wá béèrè pé ẹran tó lẹ́jẹ̀ làwọn máa ń sábà jẹ pé kó ń jọ kó má bá wọn jẹ o. Ó ní patient wọn yẹn pé àwọn bàbá tó wà ní hospital táwọn ń tọ́jú yẹn, ó wá sọ fún yẹn pé òun ò bá wọn fẹnu kàn rí, pé ní family wọn gbàtà wọn kékeré òbí wọn ò gbọ́dọ̀ mọ̀ kò tẹ́ lè ṣẹlẹ̀ ní ìdílé wọn. Ó nítorí ó lóun wá béèrè lọ́wọ́ bàbá yẹn wípé ẹ̀sìkìsà kí ló ń ṣẹlẹ̀ sí téèyàn bá ń jẹ. Ó ní gbogbo àìsàn tó kọlù wọ́n yìí, ó lóun ló fà á. Táwọn èèyàn kì í tọ́jọ́ eléyìí, wọ́n kàn rí wọn ní cancer, tí ó bá jẹ́ cancer of the breast, wọ́n ní cancer lungi, wọ́n ní cancer etí, wọ́n ní cancer ahọ́n, wọ́n ní cancer ojú. Ipe ó ní tí èèyàn bá jẹ ẹ̀jẹ̀, dókítà yẹn ló sọ fún mi pé bàbá yẹn sọ fún òun pé tí èèyàn bá ń jẹ ẹ̀jẹ̀ wípé ara ń tọ̀ wọ́n á kú, a máa kú lójoojúmọ́ ni. Èmi náà dẹ̀ ń fetí kọ́ nǹkan tí wọ́n ń sọ. Ó ní ara ẹni á máa weak, á dẹ̀ tètè kú
cancer máa jẹ gbogbo ara ẹ̀ tán pátápátá. Mo ń sọ sínú fún dókítà yẹn, èmi dákẹ́ torí pé ìmọ̀ràn tán sọ fún mi èmi gbà wọlé, ṣùgbọ́n èmi mọ̀ nínú ara mi pé ara òfin bíbélì ni. Leviticus chapter 7 verse 26 to verse 27, àṣẹ ńlá kan wà níbẹ̀. Leviticus chapter 7 verse 26 and verse 27, bẹ́ẹ̀ lè sọ pé ẹ kò sì gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹyẹ tàbí ẹ̀jẹ̀ ẹran. Àbẹ́ ẹ̀ gbọ́, Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Nígbà tí Jésù wá tó kú fún ẹ̀ṣẹ̀ mi àti yín, tó gòkè rere ọ̀run, tí New Testament wà, wọn ò ṣe correction ọ̀rọ̀ yẹn o. Kò síbi tẹ́ ti máa rí inú bí ìtàn ní kẹ́ máa jẹ́ o, pé orí ọ̀fẹ́ cover yín o. Ó ní ẹ kò sì gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹyẹ tàbí ẹ̀jẹ̀ ẹran ní gbogbo ibi tí ẹ bá ń gbé. Verse 27, ó ní bí ẹnikẹ́ni bá sì jẹ ẹ̀jẹ̀, a ó gé ẹni bẹ́ẹ̀ kúrò lára àwọn ènìyàn rẹ̀. Ó mà ṣe o. Ṣé ẹ náà ti rí báyìí pé ọ̀rọ̀ tí dókítà yẹn bá mi sọ, àmọ̀ràn tí dókítà yẹn fún mi lọ́dún yẹn lọ́hùn, àmọ̀ràn tó ní agbára ni. Ẹ̀rí, mo sọ fún ọmọ nílùú tiwa, àwa kì í jẹ̀jẹ̀, a kì í jẹ̀jẹ̀ nínú ẹran, ẹ̀yin lẹ́ ń jẹ́ ń bì. Tí mi bá dẹ̀ ti travel báyìí tí mi ò sí Nàìjíríà, máa ń shine your eye ní pé irú ẹran náà gbé síwájú mi gan-an, mi jẹ́ kí n jẹ ẹran náà much, so èmi tí mi ò mọ̀ jẹ, so mi ò lè máa ranjú wò. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ wo àgọ́ ara mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àgọ́ ara ó ti jẹ̀jẹ̀kújẹ, ó ti mùmúkúmu, ó tọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn, ó ti wọnú ẹ̀gún àìsàn àti kú òjijì lọ. Ọlọ́run dẹ̀ lè ra àgọ́ ara yín padà o. Ẹ gbà mú sọ fún yín, Ọlọ́run lè ra padà. Ẹ̀rí, torí pé Ọlọ́run dá àgọ́ ara wa, ẹ tẹ̀jẹ̀ ká kó àdúrà yẹn náà, bọ̀tẹ̀ ẹ kí n sin gbẹ́rẹ́ ìpàkọ́. Ṣé dá àgọ́ ara wa yìí Ọlọ́run dá láti gbé pẹ́pẹ́pẹ́, láti live long. Ọlọ́run dá àgọ́ ara láti wo ara ẹ̀sàn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àgọ́ ara wa yìí ó lè wo ara ẹ̀sàn fúnra ẹ̀ láì lóògùn. Ó ní agbára bẹ́ẹ̀ láti wo ara ẹ̀sàn. Ẹ bèèrè lọ́wọ́ àwọn onímọ̀ ìṣègùn wa sọ fún yín, sọ fún Ọlọ́run, oh Lord, heal my body from the blood guilt in Jesus' name. From the blood guilt, heal my body. Jésù Olúwa, ẹ wo àgọ́ ara mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo àgọ́ ara ọmọ mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Olúwa ẹ dáwọ́lé wa, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ wo àgọ́ ara mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo àgọ́ ara mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo àgọ́ ara mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Olúwa ẹ wo àgọ́ ara ọmọ mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo àgọ́ ara ọkọ mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ẹ wo àgọ́ ara aya mi sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Ìdílé mi dọwọ́ yín Ọlọ́run wa, ẹ wo àgọ́ ara wa sàn kúrò lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Olúwa ẹ ṣàánú wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Àgọ́ ara dọwọ́ yín, Olúwa ẹ wò wá sàn, jẹ́ ká rí ìwòsàn, Olúwa jẹ́ ká rí ìwòsàn, Olúwa jẹ́ ká rí ìwòsàn, Olúwa ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ ká rí ìwòsàn, Olúwa ẹ ṣàánú fún wa, jẹ́ ká rí ìwòsàn Ọlọ́run wa, Olúwa ẹ ṣàánú fún wa. Àgọ́ ara wa, Olúwa ẹ wòsàn lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Àgọ́ ara wa, Olúwa ẹ wòsàn lọ́wọ́ ẹ̀bi ẹ̀jẹ̀. Gbọ́ àdúrà, Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kì í sọ̀rọ̀ eré ní àdúrà yìí o. Ẹ má jẹ́ ká àdúrà yẹn mọ níbí yìí o. Ẹ gbà mú sọ fún yín, ẹ fi ọ̀rọ̀ wọlé, torí tó wọ́n bá dé a máa nílò àlàáfíà láti fi lò ó. Ẹ̀rí tọ́lá bá dé a máa nílò àlàáfíà láti fi lò ó. Mo gbàdúrà Ọlọ́run a máa fi òye ọ̀rọ̀ yé wa bí mo ṣe ń sọ̀rọ̀. Ẹ wo bá ṣe ń gbàdúrà yẹn, èmi gan rántí kinní kan tó máa jẹ́ ká tún àdúrà yẹn gbà. Bí mo ṣe ń rántí ẹ̀ náà lẹ́rù sì ń bà mí pé Ọlọ́run ṣàánú mi o. Mo yà tẹ̀ra má dúrà yẹn dáadáa. Ẹ̀ ń gbàdúrà lọ́wọ́ ẹ̀ lè kò jẹ́ ká ẹ fi tí sí àdúrà tẹ̀mí ń gbà ń bẹ̀ yẹn. Ẹ wò bá a ṣe ń gbàdúrà yẹn ni mo rántí pé gbàtà wà kékeré wọ́n máa ń ṣe kinní kan lé wa tán máa ń fún wa jẹ àwa ọmọ kéékèèké. Ayé mi o, Olúwa máa dúpẹ́ pé mo máa rántí bá a ṣe ń gbà ni mo rántí ń sìn pé Ọlọ́run mi o, kinní yẹn báyìí wọ́n pè ní ẹ̀jẹ̀ màálù. Àwọn ìyá mi gbogbo, àwọn bàbá mi gbogbo, ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tí mo ń sọ yẹn. Ẹ̀rí tó máa lọ sí ibi àwọn ìsọ̀ alápàtà, ẹ̀rí wọ́n máa ẹ̀jẹ̀ màálù tó ti dì, àwọn ìyá wa máa wá rà wálé. Màmá kan wà nílé tá à ń gbé, wọ́n máa ṣe o, wọ́n máa ń rà wálé dáadáa, wọ́n wá sè tán wọ́n á dín, wọ́n máa ń fi sóúnjẹ ẹyọ a máa ń jẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń fún wa. Wọ́n bèrè pé ṣe a máa ń jẹ, àná wọ́n ń fún wa
ẹ̀ ń signal mọ́mì yẹn wọ yàrá tí mo wà wọ́n náwó sí mi pé ṣé wàá jẹ́ bá à ń jẹ́ dáadáa à ń jẹ́ dáadáa ó mà ṣe o nígbà tí bíbélì tó ti kẹ̀ wá nílọ̀ wípé Genesis chapter 9 verse 4 Genesis chapter 9 verse 4 bẹ́ẹ̀ ni ó ní but you shall not eat flesh with its life, that is its blood. Ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ ẹran tó ń tẹ̀jẹ̀ rẹ̀. Ẹ gbọ́dọ̀ jẹran kẹ́ wá jẹ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. Ẹ rí nígbà táwọn alápatà pa màálù wọn tán wọ́n tún wá lọ ra ẹ̀jẹ̀ wọ́n lọ ra ẹ̀jẹ̀ tó dì wọ́n á máa sè wọ́n á dín. Láyé ìgbà yẹn lọ́hùn mi ò rò bọ́ ń ṣe mọ́ ń sìn. Wọ́n á sè fún wa máa jẹ́ a máa sákiri àdúgbò. Àmọ́ pé wọ́n pa àgọ́ ara wa kú ni. Abájọ lónìí ní ṣíṣe àìsàn gbà mí ẹlòmíì ò ní mọ̀ nǹkan tó ṣe wá kàn pé ẹ̀yin kan bẹ̀rẹ̀ sí í dùn mí ẹ̀yìn mi rẹ pé ẹlòmíì ọdún mélòó ni yín mà ẹ̀yìn tó ti di pé ẹ lè rìn máìlì kan mọ́ ọdún mélòó ni dádì ọdún mélòó lẹ ti lò láyé báyìí tó yẹ pé ìgò yín báyìí ó tìkì ju ìgò kóòkì lọ mọ̀gò kóòkì nílùú yín ó ní mọ̀gò kóòkì lọ́dọ̀ wa ìgò kóòkì tìkì burúkú ọdún mélòó ni ara ti depreciate torí àwọn kan tá a ti fi kún àgọ́ ara yẹn tẹ́ bá bèèrè lọ àwọn nutritionist wọ́n á sòótọ́ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń ṣe wá ní tá à ń jẹ ni ní tí bíbélì yìí dẹ̀ ń sọ tó tẹnumọ́ nìyẹn tó yẹ kó yí àwọn ènìyàn Jésù Olúwa ẹni tó bá fẹ́ gba ìlera ní ìsìn healing àsìkò lélẹ́yìí o ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín dúró dáadáa nù Jésù pé Jésù Olúwa ẹ wo àgọ́ ara mi sàn lónìí kúrò lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi Oh Lord, heal my body today from the blood poison I have added to it. Gbogbo àwọn májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi tó wá ń dààmú àgọ́ ara yẹn oríṣiríṣi àìsàn náà òun dókítà kan diagnose lójoojúmọ́ oríṣiríṣi àìsàn. Jésù Olúwa ẹ wo àgọ́ ara mi sàn lónìí kúrò lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ wo àgọ́ ara mi sàn Olúwa ẹ wo àgọ́ ara mi sàn Olúwa ẹ wo àgọ́ ara mi sàn lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi Olúwa ẹ wo àgọ́ ara mi sàn lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi Olúwa ẹ ṣàánú fún mi lónìí Olúwa ẹ ṣàánú fún mi lónìí ẹ wò mí sàn ẹ wo àwọn ọmọ mi sàn lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí wọ́n ti fi kún àgọ́ ara wọn Olúwa ẹ wo ìdílé mi sàn lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ tí ìdílé mi fi kún àgọ́ ara wọn Olúwa ẹ wò mí sàn lónìí lọ́wọ́ májèlé ẹ̀jẹ̀ èyí tá a ti fi kún àgọ́ ara wa lórúkọ Jésù Kristi tó ń pa àgọ́ ara kú lórúkọ Jésù Kristi tó mú kí àgọ́ ara wíìkì tó yìí lórúkọ Jésù Kristi májèlé ẹ̀jẹ̀ tí mo ti fi kún àgọ́ ara mi Olúwa ẹ wò sàn Olúwa ẹ wò sàn Olúwa ẹ wò sàn ẹ dáwọ́lé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí n sáré fi kíní kan inú Bíbélì ká tó lọ gbàdúrà àánú wa. Romans chapter 5 verse 9. Romans chapter 5 verse 9. Bíbélì sọ kíní kan. Ó ní much more then, having now been justified by his blood, we shall be saved from wrath through him. A fẹ́ bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù ni mo ṣe fẹ́ fi kíní yẹn hàn yín. Ẹ jẹ́ n kà ní Yorùbá kó lè yé yín. Ó ní mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ìjẹ rẹ̀ a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ní tí Bíbélì ń sọ mẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó lè yé yín ni wípé nígbà tá a bá ti gba ìdáláre nípa ìjẹ Jésù ó wá ní Ọlọ́run mi ó ní a ó wá gbà wá kúrò nínú ìbínú Ọlọ́run. A fẹ́ plead ẹ̀jẹ̀ Jésù ni láti pa gbogbo àwọn ìrìn àjò àná rẹ́ gbogbo ibi táwa náà ti bá wọn nípa àìmọ̀ ní o kì í ṣe pa àmọ́mọ̀ a fẹ́ pa àwọn àṣìṣe àná rẹ́ a fẹ́ pa májèlé àná rẹ́ kò nu ayé wa a fẹ́ pa ẹ̀bí ẹ̀jẹ̀ nù a fẹ́ nu ẹ̀bí ẹ̀jẹ̀ nù a fẹ́ nù pátápátá tàdé nílò òní ẹ̀jẹ̀ Jésù. Ẹ dákun ẹ máa wí ọ̀rọ̀ ìtẹ̀lé mi ẹ máa wí tẹ̀lé mi mo fẹ́ pé bí gbólóhùn kan sí méjì fún yín bí mo ṣe ń sọ sentence by sentence ẹ máa dá mi lóhùn ṣé ẹ ti ṣe tán ẹ sọ pé a ti dá mi láre nípa ìjẹ ọ̀dọ́ àgùntàn mo sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. A ó tún sọ a ti dá mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn mo sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Fún ẹ̀yin tí ọ̀rọ̀ yẹn ò yé dáadáa ní Yorùbá, I have been justified through the blood of the lamb
and I am free from the wrath of God. Ọ̀rọ̀ yẹn yé yín dáadáa. Ẹ jẹ́ tó sọ Yorùbá tó dé ọ̀rọ̀ tí mo sọ yẹn. Gbólóhùn bíi mẹ́rin yẹn ẹ fẹ́ sọ di àdúrà ni. Lẹ́ẹ̀kan sí, a ti dá mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn. Mo sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ẹ jẹ́ sọdàdúà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. A ti dá mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn. Mo sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. A ti dá àwọn ọmọ mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn. Wọ́n sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. A ti dá ìdílé mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn. A sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. A ti dá mi láre nípasẹ̀ ìjẹ ọ̀dọ́ àgùntàn. Mo sì ti bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ó yẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Ẹ̀tẹ̀rà máa dùn àyìn. Ẹ̀tẹ̀rà máa dùn. Pé a ti dá mi, I have been justified through the blood of the Lamb, and I am free from the wrath of God. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ gbàdúrà àdúrà nù wa. Bá a ṣe ń gbà, ó yẹ kí ó ti yé yín. Ibi la ti ń bèrè kan lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ ẹ má dúró. Mo ti ń sábà sọ pé ẹ já lọ gbàdúrà nù wa, ẹ má dúró mọ́ ẹ lọ máa gbàdúrà yín. Àwọn tí ò bá wa gbà rí, ibi la ti ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ibi la ti ń sọ fún Ọlọ́run tá a fẹ́. Ntọ́kọ̀ yàtọ̀ ni pé a máa change posture wa. Bóyá jókòó tẹ́lẹ̀, a ó dìde. Bóyá dìde tẹ́lẹ̀, a ó jókòó. Bóyá dọ̀bálẹ̀ tẹ́lẹ̀, àsìkò tó láti máa rìn kiri. Bóyá rìn kiri tẹ́lẹ̀ ni, bóyá àsìkò tó láti dúró tàbí láti kúnlẹ̀. Ó yẹ máa gbàdúrà. Ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa bẹ̀bẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ẹ máa ṣìpẹ̀ báyìí. Ẹ máa sọ fún Ọlọ́run tẹ́ fẹ́ gan. Ẹ máa sọ fún bẹ́ẹ̀ ṣe fẹ́. Ẹ bẹ̀bẹ̀ fún àánú náà o. Ẹ rántí àwọn ọmọ yín, ẹ dákun. Ẹ rántí ayé yín. Gbogbo àwọn kan tẹ́ ti béèrè lọ́wọ́ Ọlọ́run. Èyí tí ò tí ì ṣe, ẹ tún tẹra mọ́ o. Ẹ má jẹ́ oṣù yẹn, máa gbàdúrà. Ẹ wò lónìí mo ti bẹ̀rẹ̀ sí gba àwọn ẹ̀rí ọdún tuntun o. Ẹ̀rí tiyín náà gbọ́dọ̀ wà níbẹ̀ o. Àṣẹ̀bẹ̀rẹ̀ ọdún yìí ni o. Ó dẹ̀ kí ẹ̀rí yín kún ọdún yìí fọ́fọ́. Torí pé Ọlọ́run sọ pé this year is our year of good surprises. Ẹ̀rí kì í sọ pé good surprise o, surprises ni o. Yẹn ni pé àwọn nǹkan ìyanu léraléra. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀. Ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀ fún àánú. Ògo ni fọ́nà lókè ọ̀run. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀. Àdúpẹ́ afọpẹ́ fìyìn fògo fún orúkọ yín. A yìn yín nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. Àdúpẹ́ o nítorí pé ẹ̀yin Ọlọ́run ti pinnu pé ẹ̀yin ò tún ṣe bẹ̀bẹ̀. Pé ẹ ó gbà wá pátápátá. Pé ẹ ó ṣàánú wa. Pé ẹ ó yọ wá kúrò nínú ẹ̀gún àti ẹ̀bí ẹ̀jẹ̀. Lórúkọ Jésù ló ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fi sí wa lọ́kàn pé ká tẹra mọ́ àdúrà yẹn, ká gbàdúrà. Kò kú yé wa. A ò mọ tí ó ṣẹlẹ̀ níwájú. A ò mọ nǹkan tí Ọlọ́run rí tó fi ní dandan ohun tá a ṣe lónìí nìyẹn. Mo gbàdúrà fún yín pé bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè. Ọlọ́run fa yín yọ kúrò nínú ẹ̀bí ẹ̀jẹ̀ lórúkọ Jésù Kristi. Ọlọ́run fa ọmọ yín yọ. Ọlọ́run fa ọkọ yín yọ. Ọlọ́run fa aya yín yọ. Ọlọ́run fa ìdílé yín yọ kúrò nínú ẹ̀gún ẹ̀jẹ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn tá a ti kọ sílẹ̀ pé wọ́n á forí kó lórúkọ Jésù Kristi, ẹ ò ní sí lára wọn. Ọlọ́run dáàbò bò yín. Ààbò Ọlọ́run tó nípọn lórúkọ Jésù ó máa bẹ lórí yín. Ààbò Ọlọ́run tó nípọn ó máa bẹ lórí ìdílé yín. Ààbò Ọlọ́run tó nípọn ó ń bẹ lórí dúkìá yín. Ọlọ́run pa yín mọ́ kúrò ní ibi gbogbo. Mo ní Ọlọ́run pa yín mọ́ kúrò ní ibi gbogbo ní orúkọ Jésù. Ọlọ́run pa yín mọ́ fún àwọn tí ara wọn ò dá tàbí wọ́n ní àìsàn kan ní àgọ́ ara. Bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, àgọ́ ara yín gbọ́ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù Kristi. Ọlọ́run mú yín lára dá. Ní orúkọ Jésù, Ọlọ́run mú yín lára dá. Jésù tó jẹ́ ọmọ aládé àlàáfíà lórúkọ Jésù Kristi, ó kọjá lọ sí àgọ́ ara yín lónìí. Lórúkọ Jésù Kristi, ó fa ẹ̀gún yọ kúrò níbẹ̀. Ó sì fi àlàáfíà dípò ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọmọ ní orúkọ Jésù Kristi ní ọ̀nà ìyanu tí a ò lè ṣàlàyé, kí Ọlọ́run alààyè kó fún yín ní ọmọ tiyín. Torí pé bẹ́ẹ̀ sọ fún wa o wípé kò ní sí ìṣẹ́nu tàbí àgàn lórí ilẹ̀ wa. Mo fà yín báyìí lọ́wọ́ ọ̀tún, mo fà yín lọ sórí ilẹ̀ wa títí a pè ní ilẹ̀ àánú ní orúkọ Jésù Kristi. Ẹ gba ọmọ tiyín lórúkọ Jésù Kristi. Ọmọ láti ọ̀dọ̀ Ọlọ́run wá lórúkọ Jésù. Ẹ gba ọmọ tiyín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà àwọn tó ń wá ìwé ìgbélú lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi. Ibikíbi tí orúkọ yín wà, ibikíbi tí ìwé yín wà lórúkọ Jésù Kristi, Ọlọ́run fà jáde báyìí. Ó sì fi àánú rẹ̀ hàn níbẹ̀ lórúkọ Jésù. Ẹ gbọ́rọ̀ yín ayọ̀ ní orúkọ Jésù. Ẹ gbọ́rọ̀ yín ayọ̀ ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ lórúkọ Jésù Kristi. Bọ́n ṣe ń pè yín lọ́tún wá pè yín lósì. Mo ní bọ́n ṣe ń pè yín ní ọ̀tún wá pè yín lósì. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi pé níwọ̀n ìgbà tó wù yín láti ṣiṣẹ́, Ọlọ́run fi iṣẹ́ rere ó fi jíǹkì yín lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin òbí tí ọmọ ń dà láàmú, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi. Ìròyìn ayọ̀ ó wọnú etí yín lọ báyìí lórúkọ Jésù Kristi. Lórí ọmọ yín lórúkọ Jésù, ẹ láyọ̀.
mo ní lórí àwọn ọmọ yín pátá mo ní ẹ ó láyọ̀. Gbogbo àwọn tó ń dá yín láàmú lórúkọ Jésù wọ́n á bá Ọlọ́run pàdé bí Sọ́ọ̀lù ṣe bá Ọlọ́run pàdé ní ojú ọ̀nà Damasku, bẹ́ẹ̀ náà làwọn náà bá Ọlọ́run pàdé ní ojú ọ̀nà Damasku tiwọn lórúkọ Jésù Kristi. Ọlọ́run fún yín ní ìsinmi, Ọlọ́run fún yín ní ayọ̀ lórúkọ Jésù Kristi. Ìlérí Ọlọ́run fún wa ní ọdún 2024 àṣẹ lórí ayé yín, a ó jọ máa yìn Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú wa, ó fi àánú rẹ̀ hàn yín o. Dádì, mo ní Ọlọ́run fi àánú rẹ̀ hàn yín. Mọ́mì, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, Ọlọ́run fi àánú rẹ̀ hàn yín. Ẹ̀rí ó sì pọ̀ lẹ́nu yín. Mo gbàdúrà pé testimony yín yóò pọ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.